Ọlọ́run ọlọ́lá o, Ṣọlápé. Sometimes tó bá sọ̀rọ̀ mo máa wò pé irú abiyamọ wo leléyìí náà because ọ̀rọ̀ ẹ̀ ò kí ń yé mi. Mo ti sọ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àwọn kọ́ picture Ìyábọ̀ Òjó, àwọn ọmọ Ìyábọ̀ Òjó lọlé babaláwo ibi tó bá wù kókó ò bá ìkó lọ ọ̀run. Bẹ́ẹ̀ ni ẹlẹ́rù èèyàn tó bá di ẹrù ló máa forí ara ẹ̀ gbé. Bílẹ̀ ayé ṣe rí nìyẹn. Ò bá ìkó lọ ọ̀run. Èèyàn tó bá dẹrùn ọ̀run ni ó forí ara rẹ̀ gbé. Torí Olúwa làwa bá dúró. That's that for that. Bẹ́ẹ̀ ni ṣé nǹkan tó máa bà yín lẹ́rù nìyẹn? For what? Ṣé òun lọ́lọ́run ọba tó ń pààyàn tó ń jẹ́ kéèyàn wà alive tó ń jíyàn lójoojúmọ́ ni? It's not God, so kí ló máa bọ́dà mí ń pa Ṣọlápé? Number 2, ó sọ nǹkan kan tó bà mí lẹ́rù. Ó sọ pé ọmọ ẹ̀ ò tí ì lè sọ̀rọ̀ torí ẹ̀ ló ṣe ń jáde tó ń pín wèrè ṣe. Wípé tọ́mọ ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, òun náà máa ṣe wèrè, ó máa sínwín bó ṣe ń sínwín. Nǹkan ẹnu ara ẹ̀ ló fi sọ̀rọ̀. Ẹnu ara ẹ̀ ló fi sọ̀rọ̀ kì í ṣe pé kíní o. Ó ní wípé kò tí ì lè sọ̀rọ̀ ló ṣe ń defend ẹ̀. Mo wá fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀. Ṣebí láti lè sọ̀rọ̀? Torí lórí social media ó sọ pé you are coming to defend your husband, to defend your... Ṣebí láti kì í ṣáà ń ṣe deaf and dumb. Ó ṣáà lè sọ̀rọ̀. But ìwọ ló ń ṣépè lójoojúmọ́. Ó wá sọ pé part that lead to your own destruction. Ṣọlápé tó jẹ́ pé gbogbo ọjà ẹ̀ run, business ẹ̀ fail. Ó ní part yẹn ló fẹ́ fi ọmọ ẹ̀ kékeré. Ọmọ yẹn ò ti pọ́dún 5 ni kí ló ṣẹlẹ̀? Àwọn ẹ̀ lẹ́mọ̀lẹ́ ni kò tí ì lè sọ̀rọ̀ after 5 years. Ló fẹ́ fi ọmọ kékeré. Ọmọ tó tẹ̀ tí ń sọ pé you are evil séèyàn kan. You are a danger to yourself and your household, Ṣọlápé. You are shaking it. You are a danger to yourself and your household. Tó bá rí yàn sọ fún ẹ. Ó láti dẹ́ lajú ẹ̀ lẹ̀. Ó dẹ̀ sọ orú nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn. Ìwọ tó ti sọ pé òun kó fọ́tò àwọn ọmọ kan kiri, ó rí páyé láti gan ti bàjẹ́. Ibo ló ò tí ẹ̀ ní kó fọ́tò bọ̀dá láti dé? Ibo ló ò ní kó fọ́tò láti dé? Sọ fún mi. Wàá ti pín kárí. Wàá ti ṣògùn kọjá kádàrá. Kí ló wà nílé ayé téèyàn ń lé? Kí ló le kókó tó kógun ayé tó kó sọ́kàn tó kó lé orí fámílì ẹ̀? Iṣẹ́ tó mọ̀ ọ́ ṣe ìyẹn parun lójú ẹ̀. Ò lè lọ sílé babaláwo pé kí ló dé tí ṣọ́ọ̀bù tó ṣí within 3 months tó liquidate l'Abuja tán lé ẹ dànù. Ṣọ́ọ̀bù tó ṣí within 3 months tó rí nǹkan kan tà tó ti pa. Ò lè lọ wá solution sírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ní bí ọmọ ẹ náà máa wọnú ayé ó máa dayé rú. Ṣé kò dáa kan pa ẹ́ tìrantìran báyìí? Mi ì tiẹ̀ rò pé ó lè dayé rú. Ṣebí eléyìí tó wọ́kọ́ bí àbí Rótìmí ò bá jẹ́ adopted ò bá jẹ́ pé òbí ni. Ṣé ìyẹn wálé ni? Ṣé ó rán iṣẹ́ ni? Ṣebí ìyẹn ti lè sọ̀rọ̀ àgbàlagbà ni? Ó yẹ kó ti recruit yẹn. Wípé kó lọ́wọ́ bá ẹ ṣorí burúkú tó ń ṣe lórí social media. Kíyàn fẹ́ kó fọ́kọ síwín. Kó fẹ́ ọkọ ṣògonù kó já nǹkan. Èèyàn Fọlá tó fi ọkùnrin yẹn lẹ̀ fún ẹ. Ṣé kò ti mọ̀ pé àbákú laṣọ awo? Wípé igi eléèrà ó yá gbà. Ó mọ̀ pé ó yànda ẹ̀ fún ẹni. Pé ó yá lọ bá ayé ìyẹn náà jẹ́. Look at your life. Láti wá déèyàn tó jẹ́ pé òru ló ń wọlé. Láì ṣọmọ onílé. Òun ló máa fẹ̀gbẹ́ wọ̀ ọ́. Á ti yó kẹ́rí. Kò ní gbọ́ nǹkan kan mọ́. Òru ló máa wọlé. Wàá jókòó sórí live show látàárọ̀ dálẹ́. Wàá máa sọ pé ó máa rí lè bọ́, ó máa rí lè bọ́, ọyẹ ó máa jàkú ni. Ta ló rán iṣẹ́? Tó fi cancel ẹ, kó máa ṣe tòkú òní síbẹ̀, kó máa ṣe tọmọ bíbí òní síbẹ̀, kó máa ṣe premier òní síbẹ̀. Ìwọ ló dẹ̀ máa jókòó irú premier tí Ìyábọ̀ fẹ́ ṣe yìí síbẹ̀. Ìwọ ló máa jókòó sínú ilé tó máa ṣe kíni tó máa analyze. Ó máa jókòó sínú ilé máa gbúrò ta. Wàá múra nínú ilé òní lọ síbi kankan. Gbogbo àwọn èèyàn ńláńlá aṣọ iyì tó ní. Wọ́n ní èèyàn láṣọ èèyàn. Aṣọ iyì tó ní.
àwọn èèyàn tó dúró tiẹ̀ gbogbo wọn ló ti sọnù tán. wá jókòó sínú ilé wa máa búlé àwọn èèyàn tó ti sọ pé o ti ríṣẹ́ fọ́mọ ẹ, iṣẹ́ tó o ṣe táyé ẹ fi bàjẹ́. onítọ́mọ ẹ bá ti lè bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí, ó máa bẹ̀rẹ̀ sí ń ṣe 2IC ẹ nídìí iṣẹ́ tó o ṣe, tó o ti sọ gbogbo nǹkan tó o nínú, gbogbo nǹkan tó fọwọ́ ẹ kó jọ tó dàrú mọ́ ẹ lójú nídìí bá a fẹ́ rojọ́, ní ìdí tá a pé a fẹ́ rojọ́, tó sọ gbogbo ògo nù. oní 26 business nísìnyí báyìí àti aṣọ tó ń kó séjìká àrògbó ń taṣọ mọ́ sí. o ti ẹ̀ rí nǹkan kan kó séjìká mọ́, o ti ẹ̀ rí nǹkan kan polówó lẹ́yìn rédíò abàmì tó máa ń bẹ́ ẹ kiri yẹn. a máa powó lówó ilẹ̀ náà kan lóun sọ pé wọn ò sanwó ẹ̀, ta ló fẹ́ san? àwọn èèyàn tó yẹ kó ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀, àwọn èèyàn tó gánú ayé, ó ti fèpè. ṣé èèyàn tó ń tọjà máa ń ṣépè ní èèyàn mi? èèyàn tó ń tọjà tó ń talẹ̀ kò ń ṣépè pé o ti kórúkọ àwọn. ṣé àwọn tó wá fẹ́ ralẹ̀ lọ́wọ́ ẹ̀, báwo náà ṣe máa believe pé o ò kórúkọ wọn lọ sílé babaláwo láti báyé wọn jẹ́? ìwọ tó jẹ́ pé wọ́n ń wò báyìí, ayé ẹ̀ ti bàjẹ́. ìwọ táwọn èèyàn ń wò báyìí, táyé tiẹ̀ ti bàjẹ́. ìwọ ló wá sọ pé kéèyàn wá ralẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé kò sójúlé tó. ṣé bó sọ lórí social media pé gbogbo àwọn èèyàn ló máa ń ṣàwò, gbogbo wọn ló máa ń yẹ̀ ìṣẹ̀dá wọn wò. sọ àwọn tó bá ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ó tún máa yẹ̀ ìṣẹ̀dá wọn wò, ó máa sọ wọ́n di amúnisìn. àwọn tó tiẹ̀ tún rà lọ́wọ́ ẹ̀ ó tún sọ pé ó tún kó wọn kúrò mẹ́yìn. you are a scammer Ṣọlápé ológun àtijọ́. you are a scammer. kò tiẹ̀ sẹ́nibọ́dì tó rèétí ẹ mọ́, wọn ti ẹ̀ dàpọ̀. ó gbé Babájídé Kòsọ́kọ́, ó gbé mọ́ra lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tó ṣe premier movie. ó gbé mọ́ra wọn ti ẹ̀ fún ẹ ní kínní bí àwọn ti sọ láàrin ara wọn pé kẹ́nìbọ́dì má gbé ẹ̀ mọ́ torí àwọn àgbààgbà ti pè wọ́n ti bá ẹ sọ̀rọ̀, olóòní gbọ́. aṣọ gan tó ń tà tó máa ń gbé séjìká ààrí mọ́. wọ́n lóun ṣe ṣó fún Bíọ́lá Adébáyọ̀, wọ́n ló ti ẹ̀ dá, ẹ jẹ́ kó wọ́ọ̀ṣì Bíọ́lá díẹ̀. bẹ́ẹ̀ ni ìkà tí yẹn fẹ́ ṣe ló kà. ẹ jẹ́ kó ṣe ṣó fún Bíọ́lá. ta ni ò bá ṣe ṣó fún Bíọ́lá tí ò bá ń ṣó? ó wá sọ̀rọ̀ ẹ̀ di content creator, from multimillionaire to content creator. Ṣọlápé, look at your life. wo bí tó o ti ń bọ̀, wo bí tó o já sí. ó wá já sínú rà, ojoojúmọ́ ló ń sink. wo ìgbà tó o dé, wo gbà yẹn, wo bó ṣe rí, wo nǹkan tó o ní. ojú wa máa ní bísínẹ́sì kí ló ń pè cream tó o ṣe tó laná mọ́ lórí social media yìí. bísínẹ́sì gold ó gbẹ mọ́ lórí social media. aṣọ náà ó lù ń gbàǹjo. ṣé ilẹ̀ ló tún máa lù ń gbàǹjo next báyìí? ó ti sọ gbogbo nǹkan ẹ̀, ó ti sọnù. wọ́n ní tó bá kọjá ní mọ́ọ̀lù ẹ̀ báyìí, wọ́n ló máa dàbí símẹ́tírì ni, ó máa gbẹ, kò sẹ́nibọ̀dì tó ń wá. ó mú àwọn èèyàn, ó sọ wọ́nù tó jẹ́ pé wọ́n sanwó bẹ́ẹ̀dì ẹ fún yàn, ẹni yẹn débẹ̀ ó padà wípé òun ò ní kọrin fún ẹ torí pé wọ́n mọ̀ parọ́ fún òun. wọn ò sọ èèyàn tó ń fẹ́ lọ kọrin fún torí wọ́n ti mọ̀ pé ìwọ ni, wípé tó bá yẹ pé wọ́n sọ ọ́ ni Àǹtí Tọ́pẹ́ lè má padà, Àǹtí Tọ́pẹ́ lè má wà rárá, bọ̀ wọn ò sọ ọ́. wọ́n jẹ́ kó débẹ̀ kó tó mọ̀ pé ìwọ ni, ó padà. why? because kò sẹ́nibọ́dì tó fẹ́ ṣe kí ni, tó fẹ́ súnmọ́ ẹ. kò sẹ́nibọ́dì tó fẹ́ bẹ́ẹ̀ ṣe. ó ṣépè títí Sàláwá Àbẹ̀ní fi ẹ́ lẹ̀. it's just a common sense nílé ayé. o tún fẹ́ fi ọ̀nà ọmọ ẹ yẹn sí ọ̀nà ìparun Ṣọlápé torí pé o fẹ́ jà. o tún ti fẹ́ fi ọ̀nà ọmọ ẹ sí ọ̀nà ìparun. o fẹ́ fi ayé ọmọbìnrin yẹn sí ìparun. o fẹ́ bà tiẹ̀ jẹ́. o ò tí ì lẹ́nu. o fẹ́ jẹ́ kí láti ìwọ tó lè gbé gbogbo àwọn ọmọ láti tó ń ṣépè fún wọn. o fẹ́ jẹ́ kí láti kókàn wáyé asán. ó tẹ̀ tí wáyé asán tẹ́lẹ̀. ọmọ Ayọ̀mídé yẹn tí ò bá ṣe pé wọ́n tètè gbà lọ́wọ́ ẹ ni
wàá tún fi máa ṣiṣẹ́ dé tòrutòru, wàá tún máa sọ pé kó máa ṣépè torí pé òun níyà. Ìyá ò fẹ́ kó bá yé ẹ̀jẹ̀ bó ṣe bá yé láti jẹ́. Ó wá sọ pé Florida tó bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí ṣóò ló máa ṣe, tóun náà máa ṣépè lọ́mọ kékeré. Ṣọlá pé ṣó bímọ rí ṣá, ṣó bímọ rí ṣá, nǹkan tó ṣe tó jẹ́ pé òfo ló mú bọ̀ ń bẹ̀, ó kó gbá wọlé gbẹ̀yìn ni. Ó lọ sí Abuja, kó tiẹ̀ rọ́jú pẹ̀lú years of experience business ẹ̀, kó tiẹ̀ rọ́jú kó gbé business ẹ̀ for 6 months, kó máa pé 6 months tó ti ta gbogbo nǹkan tó wà ń bẹ̀ tó ti tún já padà. Ó tún sọ pé Port Harcourt etí la fi ń gbọ́, àfojú rí. Why is your life being messed up like this? Adé ń sọ ó ní wọ́n sọ pé tó o bá ṣépè o ò ní rọ́yàtà. Olórí burúkú wo ló fẹ́ ba tiẹ̀ jẹ́ tó sọ pé kó máa ṣépè kó tó lè rí kọ́sítọ́mà? Mi ì rí ibẹ̀. Tó bá sọ̀rọ̀ sí kọ́sítọ́mà gan-an, ó máa lose. Tábà sọ pé o bá ń ṣépè nílé ajé ẹ̀, ibi tó o ti ń ṣiṣẹ́, òun képè burúkú. Òun ké èpè burúkú ní ilé ajé tó yẹ kó o ti máa ta ọjà ẹ kó máa ta wàràwàrà. Wàá máa ṣépè fún ọmọ. Mo sọ pé gbogbo orí àwọn ọmọ tó o ti ṣépè fún lórí social media, gbogbo ẹ̀ ló ń jà ẹ́. Jésù gan sọ pé ẹ jẹ́ kí ọmọdé ó wá torí àwọn níjọba ọ̀run. Ìwọ gbogbo èpè tó ti ṣẹ́ fọ́mọdé lórí social orí bó ṣe ń jà ẹ́ ní tilétilé. Láti 5 years of marriage kò ní ìsinmi ní ọjọ́ kan rí. Ọmọ tó tún bí gan inú fracas ló tún bímọ sí. Torí pé o fẹ́ jẹ́ kó respect ẹ̀. This is fracas. Nobody send your papa. Ẹ sọ fún Lizzy kò mọ̀. Wípé there is no respect in fracas. If you want respect, don't join fracas. Gbàás gbowó sí ní fracas. Ìwọ tó o dẹ̀ gbé nǹkan dání, o ò gbọ́dọ̀ join fracas. Tó bá ti mọ̀ pé o gbé nǹkan dání, do not ṣe kíni, do not join fracas. Because ojú ọlọ́mọ ò tó ní fracas. Wọ́n á nù ẹ̀ padà lọ sílé ìyá ẹ̀. Ojú ọlọ́mọ ò tó ní fracas. You go back to your parents' house. Má ṣọ́ọ̀kì. Ọlọ́run máa ṣàánú wa. Ṣọlá pé wá sọ pé tọmọ òun náà bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Wèrè tí ìyá ẹ̀ rán, wèrè tí ìran ni náà tán. Wèrè tí ìyá ẹ̀ yà tó jẹ́ pé ẹsẹ̀ ló fi ń rìn kiri. Ìwọ náà tún máa ja wèrè kẹ́yìn ayé. O tún ti fẹ́ fi ẹsẹ̀ ọmọ ìran mẹ́ta ò gbọ́dọ̀ ya wèrè papọ̀. Ìran mẹ́ta ti fẹ́ ya wèrè papọ̀ báyìí o. Láti alátẹnujẹ. Òbí tó bá lé ayé ara ẹ dé tó ń jump from flower to flower tí tó fi jump sórí cactus plant. Tó fi jump. Òbí tó bá yá rẹ̀ dé. Gbogbo ìgbéyàwó ìwà àti Ṣọlá pé wo nǹkan ẹyọ kan tẹ́ sọ pé ó bí jáde, òun náà tún sọ pé òun náà máa jàjàkáyé nìyẹn. Tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ń jàjàkáyé ní at a younger age. Báwo ló ṣe fẹ́ wá successful tó bá dàgbà? Ìjà tí ìyá ẹ̀ jà tó sọ gbogbo life ẹ̀ nù, tó sọ gbogbo business nù, tó sọ èèyàn nù. Òun náà tún sọ pé ọmọ tó bí tó tún máa ṣe o. Ọlọ́run ọba o. What a shame. Láti náà ó yá máa tọ́ka wọ́n wẹ̀ tó ń dẹ́ kúnlẹ̀ náà pé kó wá máa ṣe show. Ìwọ náà tó bá yá tó bá pẹ́ tó bá yá, ìwọ náà wàá jókòó, wàá máa sọ kátàkátà bó ṣe máa ń wí kátàkátà yẹn. Anybody tó máa sọ you are senseless, you are senseless. Wàá máa wí kátàkátà bẹ́yẹn. What a shame. It is well.